ìtàn ni, òṣèré orí ìtàgé ni, film producer, film director lóríṣiríṣi. Wọ́n tún kọ ìtàn náà, wọ́n kọ story lóríṣiríṣi. Wọ́n ní ẹnu oníkàn ni a ti gbọ́ tàn. Kí lórúkọ yín? Akin etí gbogbo ẹni tí ẹ̀wọ̀n wà lè Akin Fẹ́mi Adéníyì lórúkọ tèmi. Iṣẹ́ orí eré orí ìtàgé à ń ṣe, à ń kọ ìtàn, à ń darí sinimá, àdẹ̀tún a máa tún act lẹ́kọ̀ọ́. Ẹ máa act lẹ́kọ̀ọ́, ẹgbẹ́ yìí náà ń ṣe eré orí ìtàgé. Tó ká mọ́ gbogbo lọ́lé olóòrùn, ká mọ́ fi ọ̀gá pọ̀ lọ́pọ̀lọpọ̀. Yóò ti tó bí ọdún bíi mélòó tí ẹ ti wà nínú iṣẹ́ yìí? Àwọn náà ti bẹ́lẹ̀ lórí díẹ̀ rẹ̀, àmọ́ kọ́lọ́ ń fiṣẹ́ yìí wà ní. A ti tó bí ọdún 5 sí láti wà lẹ́nu. Ọdún 5 tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí, àkàsà lẹ́kọ̀ọ́. Àwọn bíi fíìmù mélòó lẹ ti ṣe láti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Fíìmù ni àkọ́kọ́ tí mo kọ́ ṣe, mo ti ṣe fíìmù tó pọ̀. Mo ti bá àwọn òṣìṣẹ́ rẹpẹtẹ lóríṣiríṣi, àmọ́ fíìmù tèmi gangan tí mo ṣe fúnra mi, tọ́ tèmi gangan tí mo kọ, àkọlé ẹ̀ ní ọmọ oníbàárà. Ọmọ oníbàárà. Ọmọ oníbàárà, bẹ́ẹ̀ ni. Then a lè tún ti ṣe àwọn iṣẹ́ bíi 3 kan tí ò ti jáde báyìí. Tó bá ti jáde ìgbìyànjú ló máa mọ̀. Àwọn èèyàn tó wo fíìmù ọmọ oníbàárà yẹn wọ́n kan sára, olóòtú ẹ̀yìn náà ẹ̀rẹ̀ kan sára bẹ́ẹ̀ tàbí síbẹ̀. So a lè tún gbìyànjú àti ṣe ọ̀pọ̀lọpọ̀ sinimá mi jáde láìpẹ́. Ọmọ bíbí ìlú wo gangan ni? Akin Fẹ́mi Adéníyì, ọmọ ìlú Abẹ́òkúta ni. Abẹ́òkúta. Ìgbórí àṣà. Ẹ̀gbá rẹ̀ wà. Ọ̀dà kí ló sún ilé di iṣẹ́ eré orí ìtàgé? Nǹkan tó sún ilé orí ìtàgé, iṣẹ́ orí ìtàgé ni wípé bàbá mi ò kì í ṣe eléré orí ìtàgé, ìyá mi kì í ṣe eléré orí ìtàgé. Àmọ́ nǹkan tó gbé mi dédìí ẹ̀gbọ̀n ni pé nígbà tí mo wà ní iléèwé girama, a máa ń ṣe kíní kan tó máa ń pè ní a máa ń ṣe stage play fún àwọn òbí. Tábà máa ń pè kíní kan ní ìpàdé òbí láti primary school kan láti mo tún máa ń ṣe. A máa ń ṣe eré ráńpẹ́ fún àwọn òbí wa láti jẹ́ pé kí àwọn òbí wa kọ́ bó ṣe máa tọ́jú àwọn ọmọ wọn, láti jẹ́ pé kí wọ́n máa wo àwọn ọmọ dáadáa tí wọ́n fẹ́ kù nílànà kan máa wo aṣọ iléèwé wọn. So àti bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀. Ìgbà tó wá yá tó wá tó stage kan, mo wá pàdé ọ̀gá mi kan. Wọ́n pe ọ̀gá mi yẹn ní Èdè Money Film Production. Èdè Money Film Production. Èdè Money Film Production yẹn ọmọ Bàlúkú Bàtà ṣì ni wọ́n ní ìgboro. Ọlọ́run fún kẹ́ lókùlókù Bàtà ṣe. Nígbà tí ọ̀gá mi wá ní àgbéyà ìgboro wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ àkókè gbogbo àsìkò yẹn tẹ̀lé rí wọ́n ṣe bí mo ṣe dáwọ́ lé gbogbo fún ẹgbẹ́ ìpọ́n ìyàwó fún kalẹ̀ iṣẹ́ báyìí. Mo wá wò pé iṣẹ́ yìí ò lè ṣe láì fi ti ẹ̀kọ́ díẹ̀ sí. So mo wá wò pé òkè ìwọ́n tẹ̀lé máa ṣe ni pé yàtọ̀ sí wọn bá léwé tí mo ti lọ tẹ̀tẹ̀lẹ̀ jẹ́ kí n tún fọ́dà mọ̀. Mo wá lọ sí BEFT ní Wálé Adéníyì production. So BEFT yẹn ní ìlú ni mo ti wá bẹ̀rẹ̀ mo ti ṣe àwọn kọ̀ọ̀kan mo study directing and continuity nígbà yẹn. Ṣùgbọ́n tí mo kó bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí iṣẹ́ káàkiri àwọn ìbẹ̀rẹ̀ sí pé nítorí nígbà tí máa bẹ̀rẹ̀ gbọ́ngbọ́n mi ò fi eré orí ìtàgé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí eré orí ìtàgé. Mo bẹ̀rẹ̀ bí ọ̀kan lára àwọn amójútó bí àwọn technical crew behind the camera. Tó wà ní ẹ̀yìn. Àwọn tó máa ń wà lẹ́yìn kámẹ́rà wọ́n máa ń pè kí nìkan ní continuity ìbẹ̀rù kọ́ fún akọ̀wé ìrántí ìbẹ̀rù fi bẹ̀rẹ̀. Akọ̀wé ìrántí ẹni wọ́n á ń ṣe mo ti ṣe pẹ̀lú so many directors ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí eré iṣẹ́ pẹ̀lú ní iṣẹ́ sinimá yìí. So mo ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn tó di pé ìgbà tó wá di ní ọdún tó kọjá máa ń wí èmi náà ti gẹ́gẹ́ bí náà gbé tọ̀pọ̀ jáde fáwọn láti mọ̀ tó pọ́ǹtì mi nílùú pé gẹ́gẹ́ bí náà ṣe sinimá tẹ̀. Ìyẹn lè wá fi ṣe sinimá ọmọ oníbàárà. Ó dà kí ni àwọn àdójúkọ tó jẹ́ pé ẹ̀ ti bá pàdé ní iṣẹ́ yìí àìtí àwọn ilé ìwé pè ní challenges? Ẹni tó bá ọmọ Yorùbá máa sọ̀rọ̀ pé ẹni tó bá ọjà tí ẹ̀ bá lọ sọ́jà ọdún fẹ́ lọ́ra ọjà ní focus má wà ní ọjà. So nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí àdójúkọ pọ̀ lóríṣiríṣi. Àmọ́ lọ sí location gbà mí báyìí kò ní sówó oúnjẹ kò ní sí kankan àní ó ti ẹ̀pọ̀ lóríṣiríṣi. Àmọ́ àforítì ló lóun gbogbo láyé. Àforítì. Bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo challenges yẹn náà àdúgbò fọlọ́ pé ibi tó ọ̀dà abádélé àdìmọ̀ pé ibi táwa yìí
ó sì kéré ọlọ́run tó sì máa wà kọjá bí àmì àṣẹ àmì àṣẹ. tó fún àǹfààní ẹni tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Akeem Fẹ́mi Adéníyì lájọ wà lórí ètò òǹkọ̀tàn ni wọ́n, òṣèré orí ìtàgé ni wọ́n tún dìrẹ́kìtì náà gẹ́gẹ́ bí àwọn ilé ìgbò ti máa ń sọ nínú sinimá lóríṣiríṣi. àwọn náà láti jọ wà lórí ètò láti bí ìṣèlú bíi mẹ́wàá bíi márùn báyìí láti fi ọ̀rọ̀ ju nítorí ọ̀rọ̀. àwọn tó tó pé a lọ lórí ètò yìí náà bàbá ní Akeem Fẹ́mi Adéníyì orú èèyàn gbogbo ọmọ lẹ́yìn jẹ́ fúnra rẹ̀. Akeem Fẹ́mi Adéníyì èèyàn tí mo jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn jẹ́jẹ́ ni mi. ibi tí mo bá dẹ̀ lọ ni mo máa ń wò ní ìdí ẹṣẹ́ hàn tó àwọn tó súnmọ́ mímọ̀ mi ẹ̀yin náà lè sọ pa mi dáadáa so bí iṣẹ́ ni tí tó ń gbéraga ẹnikẹ́ni mi lè bá ṣe kò séèyàn tí mi lè bá ṣe mi lè fẹ́ rẹ̀ jẹ́. ẹjẹ́ tó gbé ẹ̀fẹ́ ìrẹ́ jẹ kódà yàtọ̀ síṣẹ́ orí ìtàgé iṣẹ́ òkè iṣẹ́ mi tẹ̀ tó ṣe. mo ní àwọn bísíǹsì kékeré kan tí mo ń ṣe náà mo máa ń ra ọjà bí aṣọ bàtà mo máa ń kó wọlé tí ẹni tó bá ní ìrẹsì láti rà àtàtà fún mi. ẹ máa ṣe káràkátà yàtọ̀ sí iṣẹ́ tí ẹ ń ṣe náà. kódà kí ni káwọn èèyàn máa retí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ̀ ń tó pàmò lọ́wọ́. ìtàn kan wà tí àwọn kò pàmò lọ́wọ́ sí kódà ẹ̀ṣẹ̀ yàtọ̀ ni ìtàn ajé ni àkọlé ìtàn ajé ni àkọlé eré náà jẹ́rẹ́ tí mo sọ pẹ̀lú èmi àti arábìnrin kan tó jẹ́ tàjọ́ ṣiṣẹ́ papọ̀ èmi àti wọn láti fẹ́ gbé eré náà jáde. ìtàn ajé kí ni ipa tẹ́ kó pẹ̀? ipa tí mo kó nínú ìtàn ajé mo kópa lẹ́bi àkọ́kọ́ mo assist director tó direct sinimá náà ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ tún happy ẹ̀ ṣe nínú sinimá náà gẹ́gẹ́ bí manager ilé iṣẹ́ kan. ipa tí mo gbà ní ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n ní káwọn náà lè ti sinimá náà bá ní agbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà tí sinimá náà bá jáde gbogbo wa pátá la máa rí. kí ni ìmọ̀ràn yín fáwọn tó yẹ káwọn náà fẹ́ ṣe iṣẹ́ yìí àwọn náà fẹ́ wọnú iṣẹ́ yìí àbí àwọn tí wọ́n ní tálẹ́ǹtì náà táwọn náà fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé oríṣiríṣi àdójúkọ ló wà nínú iṣẹ́ yìí ẹni kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún wọn? ìmọ̀ràn àkọ́kọ́ tí máa ní fún àwọn tó bá fẹ́ ṣe iṣẹ́ wa yìí ẹni tó bá fẹ́ ṣe kó máa wo ohun táwọn èèyàn sọ nítorí pé iṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ wọ́n nígbàgbọ́ wípé àwọn tó bá ń ṣiṣẹ́ wa wọ́n láìkì obìnrin àbí àwọn obìnrin tó bá ń ṣiṣẹ́ wa wọ́n láìkì ọkùnrin. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ohun tí oníkàgbọ́ bá wà ní kó lè dúpọ̀ kò síṣẹ́ téèyàn ń ṣe tí obìnrin ò ní wá báyọ̀ àbí ọkùnrin ní wá báyọ̀ àmọ́ nǹkan tó oníkàgbọ́ wá ṣe oníkàgbọ́ nǹkan tó wá fún àdójúkọ yẹn ó pọ̀ lóòótọ́ àmọ́ ìmọ̀ràn mi fún àwọn èèyàn wa nílé àtẹni tó fẹ́ ṣe iṣẹ́ tá à ń ṣe ni pé tó o bá fẹ́ ṣe iṣẹ́ yìí mọ̀ pé o fẹ́ ṣe má gbọ́ ọ̀pọ̀ táwọn èèyàn sọ ta kó dẹ̀ máa gbàdúrà sọ lọ́wọ́ pé Ọlọ́run iṣẹ́ tó fẹ́ ṣe yìí àdáwó lè kó máa yọrí sí eré o kò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn àdúrà kò sí nǹkan mímu. tó ẹ ṣe oṣooṣù tí ẹ wò wá nílé Akeem Fẹ́mi Adéníyì náà la wà lórí ètò láti jọ gbọ́ mọ́ra táàfin lọ jòkó tó rọrùn ẹ̀mí sọ lẹ́ẹ̀kan ó ní ká jẹun pẹ́ lẹ́nu àmọ́ òun fara hàn fún un.